pẹ̀lú fídíò gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna tó wà látìmọ́lé àwọn àjọ tó ń gbógun ti ìjẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu lásìkò yìí, ìyún Independent Corrupt Practices and Other Crimes Related ICPC. Níṣẹ́ ni àwọn èèyàn pàápàá àwọn ọmọ Yorùbá tòótọ́ wọ́n bá ti ránṣẹ́ sí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà, ìyún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pé kó lọ ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní ojú alákànfin ṣọ́rí, nítorí pé bí El-Rufai bí ó bá lè sọ̀rọ̀ náà níta gbangba bẹ́ẹ̀ á jẹ́ pé ẹnìkan tí ó máa burú tó sì máa le púpọ̀ ni, àti pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò gbọdọ̀ fi ojú rénà tàbí fojú dì tàbí fojú kéré irú èèyàn bẹ́ẹ̀. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni El-Rufai sọ táwọn èèyàn tó fi ránṣẹ́ sí Tinubu pé àfi kó lọ ṣọ́ra lásìkò yìí? Ẹ rántí wípé ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ 19 nínú oṣù kejì ọdún tá a wà yìí, the 16th of February 2026, ìní El-Rufai ló ṣàbẹ̀wò sí ọ́fíìsì àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu lórílẹ̀-èdè Nàìjíríà, ìyún Economic Financial Crime Commission EFCC, lórí ẹ̀sùn jẹgúdújẹrá owó tó lé ní $423 bílíọ̀nù náírà, 433 bílíọ̀nù náírà, tí wọ́n fi kà pé ó ṣe báṣubàṣu lásìkò tó ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna fọdún 6, tó sì jẹ́ pé níṣe ni wọ́n ti El-Rufai mọ́lé. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n fún un ní bẹ́ẹ̀lì tán ni kó máa lọ sílé, ó ní àjọ ICPC ìní wọn tó gbé El-Rufai náà, tó sì jẹ́ pé látìgbà náà títí di àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ròyìn yìí, ìní El-Rufai kò tíì gba òmìnira tó wà ní àtìmọ́lé. Ṣá o, síwájú kí wọ́n tó gbé El-Rufai, ìní ó ti kọ́kọ́ sọ̀rọ̀ tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan ní àti òkè òkun tó wà, wípé òun gbọ́ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fẹ́ gbé òun bóun bá ti dé orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ pé lóòótọ́ lọ́jọ́ tí El-Rufai tó balẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport ti ìlú Àbújá láti ìlú Cairo lórílẹ̀-èdè Egypt tó ti ń bọ̀, ìní wọ́n ti fẹ́ gbé kó tó di pé ó ní kí wọ́n fi ìwé ìpè ránṣẹ́ sóun, òun yóò fẹsẹ̀ ara òun rìn wá, tí kì í ṣe pé wọn yóò wá gbé òun bẹ́ẹ̀ ní pápákọ̀ òfurufú. Ṣá o, pẹ̀lú bó ṣe ti fojú hàn wípé ìjà àti ọ̀tá ti wà láàrin El-Rufai àti Tinubu, níṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé ránhú fídíò kan jáde lórí ẹ̀rọ ayélujára, èyí tí El-Rufai tó fi ń sọ nípa bó ṣe burú tó. Nínú fídíò náà, ìní El-Rufai ti ń jẹ́ kó di mọ̀ pé òun èé ṣe ẹran rírọ̀, àti pé bóun bá ń bá èèyàn jà báyìí, òun máa ń bẹ́ ẹni náà jà tán ni, tó sì jẹ́ pé ẹnìkan nínú àwọn méjèèjì ìní òun máa padà kú tàbí fàyè sílẹ̀. Ó ní bí àwọn èèyàn bí wọ́n bá gba òun gbọ́, kán lọ bí ààrẹ tẹ́lẹ̀ olóògbé Umaru Musa Yar'Adua táwọn jọjà, tó sì lóun ló padà fàyè lẹ̀ fóun. Ọ̀rọ̀ tí El-Rufai sọ nínú fídíò yìí rèé táwọn èèyàn tàbí ṣe ń ṣèkìlọ̀ fún Tinubu pé kó lọ ṣọ́ra fún irú ẹ̀dá bẹ́ẹ̀, pé bí irú èèyàn bẹ́ẹ̀ bá lè ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ níta gbangba tó ń fọwọ́ ẹ̀ sọ̀yà, wọn ní ẹ̀dá tó burú ni, kí Tinubu kó sì lọ ṣọ́ra, nítorí pé wọn ò mọ ibi tí àwọn El-Rufai ibi tí wọ́n ń rìn sí àti àwọn tó jọ ń ṣiṣẹ́ pọ̀.